ìpínlẹ̀ Ọ̀ṣun àti Davido ni wọ́n ń san owó oṣù àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí ló fa ìdí èyí? Ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́, ẹ máa bá wa ká lọ. Ní nǹkan bíi oṣù kan sẹ́yìn ni ẹnu bẹ̀rẹ̀ sí kùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè bí ó fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó gbé wọlé. Awuyewuye náà gbilẹ̀ nígbà náà, ọ̀pọ̀ èèyàn sì ń sọ pé ẹgbẹ́ òṣèlú APC ni gómìnà Ọ̀ṣun náà ń bá sọ̀rọ̀ láti di ara wọn. Gómìnà Adélékè padà sọ pé ìròyìn ni èyí àti pé PDP lòun tọkàntọkàn lọ́jọ́kọjọ́. Ariwo ọ̀rọ̀ náà síbẹ̀ lọ sílẹ̀ wẹ́lo láì mọ òtítọ́ ọ̀rọ̀ tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n olóyè Bode George, èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ọ̀kan lára ọmọ ìgbìmọ̀ májòbàjẹ́ ẹgbẹ́ òṣèlú náà, ti ṣàlàyé pé Adélékè fẹ́ fi PDP sílẹ̀ nígbà náà lóòótọ́. Ó ní ọ̀rọ̀ tí òun bá sọ ni kò jẹ́ kó lọ mọ́. Nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí lórí ètò kan lóhùn gbóhùnsáfẹ́fẹ́ nípa bí Adélékè ṣe fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP, alàgbà Bode George sọ pé nígbà tó pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ó sọ fún mi pé òun fẹ́ fi ẹgbẹ́ PDP sílẹ̀. Èyí jọ mí lójú púpọ̀, ó sì yà mí lẹ́nu. Mo wá sọ fún un pé ọlọ́lá jùlọ, rò ó dáadáa o, ṣé o mọ̀ pé o gbọ́dọ̀ ṣe àṣìṣe kankan báyìí? Ṣé o rántí bí ẹ̀gbọ́n rẹ̀ ṣẹ̀rù bà wọ́n ṣe lò ó? Bí ìwọ náà bá ṣe nǹkan tí ẹgbẹ́ fi dìbò abẹ́lé tí wọ́n fa ẹlòmíì kalẹ̀, ó lọ nìyẹn o. Alàgbà Bode George tẹ̀síwájú pé òun mọ̀ pé Adélékè ń gbìyànjú fún ìpínlẹ̀ Ọ̀ṣun, ó sì nífẹ̀ẹ́ àwọn èèyàn rẹ̀ lọ́kàn. Ó ní ìjọba àpapọ̀ kò sanwó tó yẹ kán san fún àwọn ìjọba ìbílẹ̀ lọ́ṣun láti bí oṣù 5 sí 6 báyìí. Gómìnà Adémọ́lá Adélékè pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ àti Davido ló ní wọ́n ń san wọ́pọ̀ tí wọ́n sì ń san owó àwọn òṣìṣẹ́ náà lápò ara wọn. Owó tó tó bílíọ̀nù 5 sí 6 ló ní ìjọba àpapọ̀ jẹ ìjọba Ọ̀ṣun, tí kóòtù sì pàṣẹ pé kí wọ́n san, ṣùgbọ́n tí wọn kò mú àṣẹ náà ṣẹ. Lẹ́yìn ọ̀rọ̀ tí mo bá sọ ni mo rí Démọ́lá ní ìpàdé ẹgbẹ́ wa, ó sì wádìí mọ́ mi, ó dúpẹ́ lọ́wọ́ mi, ó ní òun kò fi ẹgbẹ́ sílẹ̀ mọ́. Ó ń ṣe ètò rẹ̀ bí ọmọ ẹgbẹ́, ó sì ń wá sí ìpàdé báyìí. Bẹ́ẹ̀ ni olóyè Bode George ṣe sọ nígbà tó ń dáhùn ìbéèrè lórí àwọn èèyàn tí yóò dìpò ààrẹ nínú ẹgbẹ́ PDP ní ọdún 2027. Alàgbà Bode George sọ pé ààyè wà fún ìfigagbága. Ó ní bí Goodluck Jonathan, Peter Obi tàbí ẹnikẹ́ni bá ṣetán láti díje dupò, kí ẹni náà tètè mọ̀ pé PDP kò dàbí APC rárá. Alàgbà Bode George ṣàlàyé pé nínú APC a ti mọ ẹni tó mú kọ́kọ́rọ́ àṣeyọrí dání tí yóò sọ ẹni tí yóò bọ́ sórí àléfà. Ó fi kún pé APC ni wọ́n ti ń ṣe èmi lọ́kàn. Ó ní ààyè irú rẹ̀ kò yọ ní PDP rárá, nítorí dandan ni kí ẹni tí yóò bá jẹ́ ẹnì kejì dupò wa. Bàbá sọ pé bí Jonathan bá fẹ́ wá dupò ààrẹ, ààyè wà fún un nígbà tó jẹ́ ọmọ ẹgbẹ́ ni, kò sí fìgbà kan kúrò nínú PDP rí. Ó ní ọ̀rọ̀ rẹ̀ tilẹ̀ dà bíi ti Donald Trump ní tilẹ̀ Amẹ́ríkà tó jẹ́ ààrẹ rí, tó tún padà wá jẹ lẹ́yìn tí George Biden ti jẹ tó sì ti lò ó, ṣùgbọ́n yóò kọ́kọ́ bá ẹnìkan dupò ọ̀hún náà bí gẹ́gẹ́ bó ṣe wí. Alàgbà George sọ pé PDP kì í kéde ti ẹnikẹ́ni lẹ́yìn àfi tó bá jẹ́ ẹni ọ̀hún ni ààrẹ tó wà lórí àléfà lọ́wọ́ ló kù. Fún àwọn tó sì ń ṣe ojú méjì nínú PDP tí wọ́n fi apá kan sí APC àti àwọn tó ń sá kiri nínú ẹgbẹ́ òṣèlú láìsí ìwòye tuntun, alàgbà George sọ pé èèyàn kò lè sin Ọlọ́run àti èṣù pọ̀. Ó ló yẹ kí ẹgbẹ́ gbé ìgbésẹ̀ lórí ìṣekúṣẹyẹ tí wọ́n ń ṣe. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí o. Ẹ bá wa pín in ká, kẹ́ ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.